inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. Àtún kí ẹ̀yin ìgbé àjọ kojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpẹẹrẹ àlefíkà òfin Islam Al-Madina Center pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣàgbàtẹ̀rù abẹ́ Allah subhanahu wa ta'ala kó àṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dára sí fún wọn. Ọládùn níbi lọ́lọ́kọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú àwọn olùmọ̀ọ́nì ẹ̀sìn Islam Fadilatu Sheikh Dr. Sharafuddeen Gbadebo Raji حفظه الله ورعاه tí wọ́n jẹ́ aláṣẹ tó dá sílẹ̀ Al-Madina Center pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ayakumula Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. Àbí Allah kó tí wọ́n bá ṣe àlékún àpọ́nlé sí fún yín, àlékún iyì, àlékún ìdùnnú, ìfọ̀kànbalẹ̀ ayọ̀ àti àlékún dáadáa tí ẹ tó ń tàn máa ju bí ẹ ṣe béèrè fún lọ bí idhnillah. Kí Allah kó sì bá san ilé ẹ̀san tó ga láyé àti ní al-qiyamah bí idhnillah ta'ala. Ìbéèrè láàkọ́ tí màá kọ́ máa mú wá. Wọ́n ní ẹni tí ó sùn láì ṣe solatul Isha kó tó di pé ẹni tó sùn láì ṣe súnà solatul Isha kó tó di pé ó sùn ní ìgbà tó bá yajú lóru láti ṣe kìyàmù lẹ́yìn, ǹjẹ́ yóò kọ́ mú náfìlà méjì wá ni àbí ó lè kí wọnú kìyàmù lẹ́yìn rẹ̀? Eléyìí jẹ́ ìbéèrè wọn láàkọ́. Ìbéèrè kejì láti ọ̀dọ̀ Umar Abdullah ní USA. Wọ́n ní àwọn ọmọ tí wọn kò tí ì máa dára wọn bọ́ tí wọ́n wà ní ilé ẹ̀kọ́, òbí ló ń gàrí wọn sanwó ilé ẹ̀kọ́ wọn àti gbogbo ìtọ́jú wọn, àmọ́ àwọn ọmọ yìí náà wọ́n máa ń ṣe àwọn ìgbìyànjú pẹ́pẹ́pẹ́ kan tó ń ti wípé ilé ẹ̀kọ́ yìí náà ni wọ́n wà lọ́nà tó jẹ́ pé àwọn náà wọ́n fi máa rewó jọ díẹ̀ láti máa rewó pamọ́ débi pé wọ́n lè máa dára nǹkan bíi $200 jù bẹ́ẹ̀ lọ fún àwọn ọ̀rẹ́ wọn ní owó àbí nǹkan mìíràn tó tún fara pẹ́ iye tó ju iye lọ pẹ́ ní díẹ̀. Ǹjẹ́ zakatul fitri di ọ̀ranyàn lé wọn lórí àbí lórí àwọn òbí wọn náà ni zakatul fitri wà? Àbíkẹ́ ṣé àwọn lè ní kí wọ́n mú owó díẹ̀ wá, wọ́n á má pẹ̀jú wá pé sáwọn lè ní ká mú bíi $15 wá nígbà àwọn márùn-ún ni àti àwọn táwọn jóbi àwọn márùn-ún lápapọ̀ tó bá jẹ́ $15 yóò mọ̀ lọ bí $75. èyí pé ṣé àwọn lè fi ra àpò ìrẹsì àbí àpò oúnjẹ táwọn òpin tó ìbá tún wá ṣẹ́kù lẹ́yìn táwọn bá ra àpò oúnjẹ tán, ṣé ìyókù náà ṣé àwọn lè tún bùn àwọn tí àwọn bá fún ní oúnjẹ papọ̀? Bákan náà nínú prógrámù wa yìí tá a ṣe lánàá, wọ́n ní àwọn gbọ́ yé ń bibẹ̀ pé ẹni tó bá kàràǹgídá tán ẹni ká tó sọ pé a fẹ́ gbé zakatul fitri wa lọ sí ibòmíì tó yàtọ̀ síbi tí èèyàn bá ń gbé, wípé ṣùgbọ́n bí táwọn wà yìí ó ṣòro kẹ́ tó rẹ́ni tí ó gba zakatul fitri lọ́wọ́ èèyàn, pàápàá jù tó wá ti jẹ́ oúnjẹ, owó ni ó yá wọn lá kí wọ́n gbà lọ́wọ́ yín ju oúnjẹ lọ. Tẹ́ bá sọ pé fẹ́ fún wọn lóúnjẹ, wọ́n lọ tẹ́ wọn lọ́rùn kan lo credit card wọn láti lọ fi jẹ gbèsè oúnjẹ gan fúnra wọn, wípé báwo làwọn ò sì ṣe? ẹ̀jẹ̀ ìdádúmọ̀ náà ṣe. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹni tó ń gbé lọ tí ó fi ṣe rákà méjì tó jẹ́ sunnatu ratibatil Isha nígbà tó bá jí lópin ìgbà tí al-fajr ò tí yọ, àǹfààní rẹ̀ wà fún kó lè ṣe. Tó bá sì fẹ́ ṣe qiyamul layl tó bá kọ́ ṣe sunnatu ratibatil Isha ó dára púpọ̀. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bá. Wọ́n láwọn ọmọ táwọn ní tó ṣe pé bó tilẹ̀ jẹ́ pé àwọn làwọn ń bọ́ wọn, àmọ́ àwọn náà wọ́n ń tẹ̀lé owó jọ díẹ̀díẹ̀. Owó tó ń rí jọ yun ìgbà míì ó lè di owó púpọ̀. Ṣé irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ní ó yọ zakatul fitri fúnra wọn ni? Àbí nígbà tó ti ń bẹ lábẹ́ pé àwa là ń bọ́ wọn, àwa náà là yọ fún wọn? Lópin ìgbà tó ọmọ ò tí ì dádúró, ọmọ ò tí ì máa bọ́ra rẹ̀ tán, ń tẹ̀lé owó jọ kò túmọ̀ sí wípé ọ̀ranyàn kẹ́ yọ zakatul fitri fún ó ti kúrò lórí yín. Ẹ jẹ́ kó mú fẹnu ara rẹ̀ sọ fún yín pé òun ò fẹ́ kẹ́ náwó lé òun lórí mọ́. Torí ẹ̀ ẹ̀yin ti mọ̀ pé tó fi dórí zakatul fitri nísìn oní àmà yọ fúnra rẹ̀. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Àmọ́ tó bá gùn lórí pé owó lè wà lọ́dọ̀ wọn, tó wọ̀ bá sí lọ́dọ̀ wọn kọ́. Tó bá gùn lórí pé owó wà lọ́wọ́ wọn wọ́n yọ, tó bá ń bẹ láwọ́ wọn tí wọ́n bá yọ ńkọ́.
nítorí pé ẹ̀yin náà ni ó wà lórí yín pé kẹ́ ẹ yọ fún wọn torí pé ẹ̀yin lẹ́sìn ń bọ́ wọn dì sí. wáyé ẹ mọ̀ pé bíbọ́ tá à ń bọ́ àwọn ọmọ lónìí kò ní òdiwọ̀n pé iye ọdún báyìí láàbọ̀ wọn dà. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ míì wọ́n ti lé lọ́gbọ̀n ọdún wọ́n tún tẹ́wọ́ sí bàbá wọn wípé kí bàbá ó fáwọn lówó oúnjẹ. so ọmọ yẹn omi ìgbà lè ti ṣe masters degree ó tún máa retí pé kí bàbá ó fún lówó oúnjẹ nítorí pé iṣẹ́ kan tó fojú sùn pé irú rẹ̀ pàtó lòún wá tí sẹ́yìn ọba bọ́ sí yóò jókòó sọ́ra rẹ̀ dákúrẹ́ tẹ̀ni. pẹ̀lú ẹ̀yìn á rí i pé ìwé ayé ìsìn tá à ń kọ́ ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó ṣe pé ó ń para rẹ̀ sáyé. nígbà tó kẹ́kọ̀ọ́ títí ó fi gbàwé ẹ̀rí ńlá kejì ìwọ wa lọ wáṣẹ́ kan ṣe nítorí ìgbéraga ó lè máa sọ pé àdúrà ìwé ẹ̀rí tó ń gbà ẹ̀wòye tán láwọn máa fóun níbi iṣẹ́ tí wọ́n fi lọ ọ̀hún. ọ̀dà ebi wọn kọ́ ebi ọmọ yàtọ̀ láàrin ẹni tó níwèé ẹ̀rí àtẹni tí ò níwèé ẹ̀rí. tó tó bá sì ṣe sùúrù pẹ̀lú díẹ̀ tó ń rí orí wà ń bẹ̀ ju kọkàn jókòó kalẹ̀ lọ kó wá jẹ́ kébi tí wọ́n dàgbà dé tó ọmọ ọgbọ̀n ọdún òun tún gbowó lọ́dọ̀ bàbá rẹ̀ òun tún tẹ́wọ́ sí ìyá rẹ̀ yóò tún máa ṣe bí ẹni rìndìn wípé owó tí bàbá fún mi ò tó kí màmá náà tún bá mi fi kún gbogbo àwọn ìwà rádaràda yẹn ẹ rí i pé ẹ̀kọ́ ayé òde òní tá à ń kọ́ àti tí ń padà sọ àwọn èèyàn dá òun náà ló mú káwọn èèyàn máa hùwà báwọn torí délé yìí báyìí tó bá kí lábẹ́ òfin ṣẹ̀ríà ni tọ́mọkùnrin bá ti débi kó ti bàlágà bàbá rẹ̀ kò ní jẹ́ ní tó ṣe pé ọmọ bọ́ ọmọ tó ti bàlágà ni ọmọ bọ́ra rẹ̀ a sì sọ pé téèyàn bá jẹ́ pé èèyàn bá pẹ́ kó tó bàlágà tó yẹ pé ọdún la fẹ́ fi sírò rẹ̀ fún ọmọ tó bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ìwọ tó ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún yẹn ó yẹ kó jẹ́ pé ìwọ gan ti ran bàbá rẹ̀ màmá rẹ̀ lọ́wọ́ so ìwọ tó yẹ kó ran bàbá àti màmá rẹ̀ lọ́wọ́ sọ́nà láàmú dábàá pa fẹ́ yọ zakatul fitr òun torí délé yìí ọ̀nà tá à ń gbà tọ́ ọmọ lónìí ó mú ìbàjẹ́ lọ́wọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yẹn ó mú kọ́ ọmọ bàjẹ́ ó mú kọ́ ọmọ máa ronú tó yẹ kóun ṣe lásìkò tọ̀tọ̀ torí délé yìí báyìí tí ó bá jẹ́ pé ẹ bá rí àwọn ọmọ yín dáadáa lọ́nà tó fi jẹ́ pé àwọn náà ti tètè dákan mà wọ́n ti tètè máa wá nǹkan kan ṣe eléyìí tó lè bí àǹfààní fáwọn náà ọmọ bá ti jẹ́ pé ó ti dàgbà ó ti mọ nǹkan tí ń ṣe òun náà níṣẹ́ kan pápápá tí ń ṣe kò nídìí kó jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ máa bá yọ zakatul fitr torí pé owó tó náà ń rí ó yẹ kó yọ ń bẹ̀ èló gan-an ní ọ̀ràn tí ó fi yọ zakatul fitr èló ní ọ̀yọ́ tó fi di nǹkan tó ṣe pé àfi bàbá rẹ̀ lẹ́yìn tí wọ́n ti bàlágà ó ti hunrun gbà masha allah la quwwata illa billah irun mú gan tí ń yọ fún kí ni tó tún kù lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ibi táwọn wà lamẹ́ríkà àwọn lè má rẹ̀ ní gbé zakatul fitr fún nítorí pé wọ́n á fún káwọn gbowó lọ́lá ju kí àwọn gbóúnjẹ lọ kì í ṣe lamẹ́ríkà nìkan gbogbo lónà tí wọ́n ti béèrè lánàá ní Saudi yá tó bá jẹ́ kì í ṣe bí tó wọ́ àwọn èèyàn náà wà tó ṣe pé wọ́n à ní ṣùgbọ́n tó ṣe pé tí wọ́n bá náwó sí wọn ó lè gbà tìtìjú bíi tó ń jẹ kọ́ gbogbo olúlé ayé tọ́lá bí wọ́n wà ní Europe so wọ́n lè má fẹ́ gbóúnjẹ lọ́wọ́ yín ṣùgbọ́n wọ́n fẹ́ gba owó lọ́wọ́ yín tìtìjú nítorí pé àwọn míì tún wà lọ́wọ́ pé tó ń tìyà tí ń jẹ́ yóò kọ́ wò wọ́ tó fẹ́ fún lówó náà pé ìwọ dúdú bo ni wọ́n náà gan ti rówó so nítorí délé yìí báyìí tẹ bá ti rí i pé kò sẹ́ni tí ó gbà lọ́dọ̀ oúnjẹ wọ́n sì ní ká yọ kìí sówó tẹ bá ti rí i pé kò sẹ́ni tí ó gbà lọ́dọ̀ yín ẹ fi ránṣẹ́ sí Nàìjíríà káwọn ọba yín ra oúnjẹ tí wọ́n fi yọ zakatul fitr kí wọ́n fi sọwọ́ sẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí Allah ó gbà lẹ́sìn. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 234 8083293896 plus 234 8083293896 eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjábí tẹ̀lé máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì yálà wa tá à ń bẹ ní Nàìjíríà àbáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè fáà tá à ń bẹ ní Nàìjíríà lẹ́ẹ̀kan sí 08085677726 plus 234 8083293896 fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè. Ayakunla Sheikh nípa ọ̀rọ̀ zakatul fitr yìí
ǹjẹ́ ìgbàláyè ń bẹ láti ẹ̀ ti yọ fún àwọn ẹlòmíì tó já sí pé àwọn kì í ṣe mùsùlùmí bóyá yálà èèyàn bù ṣe gàdábù ṣe gèdè ó wòye láyìíká nínú mọ̀lẹ́bí rẹ̀ wá wò pé lẹ́yìn tí òun wò pé tọ̀ òun fẹ́ yọ zakatul fitri tó sì pọ̀ só lè bùnú ẹ̀ kó fáwọn ẹlòmíì nínú mọ̀lẹ́bí ẹ̀ tí àwọn kì í ṣe mùsùlùmí. rárá kò gbọdọ̀ fún àwọn mùsùlùmí ni wọ́n ní kó yọ fún ọ̀gbọ̀dọ̀ fẹ́ni tí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí fẹ́ láǹfààní irú eléyìí kò sẹ́ni tó di ọlọ́nà láti gba Islam. Jazakumullahu khairan Sheikh. 08085 67 7726 08085 67 7726 plus 234 808 3896. ẹ lórúkọ yín o. láti wo ìbéèrè yín pápápá. Alhamdulillah kò sí nǹkan tó dí èèyàn lọ́nà láti lo ọṣẹ ìfọyín láti fi fọ ẹnu rẹ̀ nígbà tó bá fẹ́ fọnu lọ́sàn-án òwúrọ̀ àbí ìrọ̀lẹ́ ká tó sínú fẹ́ni tí ń ṣọṣìyà ṣùgbọ́n ìwọ ni ẹni tó kíyè sára rẹ̀ dáadáa ọṣẹ ìfọnu tó fi fọnu yẹn báwo ló ti ṣe tí ò ní rápáláwọ̀ náà fún rẹ̀ tó báwo ló ti ṣe fi fọ ẹnu rẹ̀ tó yọ ẹnu rẹ̀ dáadáa tí àádùn rẹ̀ tó ṣẹ́kù lẹ́nu rẹ̀ ò ní wọnú ọ̀nà fún rẹ̀ tó bá ti máa bọ́ ti ṣe lè fọ dáadáa tí àádùn rẹ̀ ó fi kó lẹ́nu rẹ̀ tán pátá porongodo láì jẹ́ pọ̀ ọlọ́run kankan mi inú ẹ̀ kò sí tó burú mbẹ̀. Jazakumullahu khairan Sheikh. lórúkọ yín o. Alaikum salaam wa rahmatullah. ó kàn bí ẹ ti ń pè. ìbéèrè yín o. ọ̀sẹ̀ ìgbẹ́ tí ìyá bá jẹ sàlẹ̀ ní àkókò ìyàwó mẹ́rin ní bá jẹ sàlẹ̀ tán àtìyàwó èèyàn ṣé ìyá lè súnmọ́ ọjọ́ pé ìwọ ẹ̀ yóò fi jẹ sàlẹ̀. Alhamdulillah ẹni tó bá ti jẹ sààrì látàgò mẹ́rin tó wá wù láti súnmọ́ ìyàwó rẹ̀ ìgbàláyè wà pé kó súnmọ́ nítorí pé látàgò mẹ́rin sí ìgbà tá àlùfáàjàrí ọ̀yọ́ ọjọ́ sì wà gan-an òun kò bí wákàtí méjì ó dín nǹkan bíi kọ́tà ó túmọ̀ sí pé àsìkò wà gan-an ṣùgbọ́n tó bá wọ̀ lẹ́yìn tó bá ìyàwó rẹ̀ lò tán tó tún fẹ́ jẹ oúnjẹ mi ó lè jẹ ṣùgbọ́n jíjẹ sààrì láago mẹ́rin ti yá jù torí pé ní tó bá jẹ sààrì láago mẹ́rin ebi ó tètè pa torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ànábì sallallahu alaihi wa sallam ló sọ pé la tazalu ummati bi khair ma ajjalu al-fitra wa akharu as-sahur àlùmọ́ mi ò ní yé bẹ́ nínú dáadáa lópin ìgbà tó bá ń tètè sínú tí wọ́n sì ń lọ sààrì lára lílọ sààrì lára ó pè fún kọjá pé bíi agogo 5 ó kọjá ìṣẹ́jú 10 tàbí ó kọjá kọ́tà náà ní kẹjẹ sààrì ẹ ti jẹ pápápá kó ń bẹ ní nǹkan bíi ó kọjá ìṣẹ́jú 22 nǹkan kan sí ó kọjá ìṣẹ́jú 25 tó tí ó fi jẹ́ pé àlàfo wà láàrin ìgbà tẹjẹ sààrì tán sígbà tá àlùfáàjàrí ọ̀yọ́ náà. Jazakumullahu khairan Sheikh. lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ó bá yọ orúkọ mi ni Mọ̀súrù láti Bàdádà. náà mi bẹ̀rẹ̀ yìí. bí alákọ̀ọ́kọ́ òun ní nípa gbèsè. ó ní pé ẹni tí wọ́n jẹ ní gbèsè wọ́n nígbà tí wọ́n ní pé torí kó wà sí àwọn ní owó yẹn ni ò jẹ́ kí àwọn san yín pé kò ní ìdí ẹ̀yìn yẹn. sọ wá bèrè pé ṣé lóòótọ́ ni ṣé ó fi dandan kẹ́ni tí wọ́n jẹ lówó kó máa sin àwọn tó wọ́n jẹ lówó kó tó lè pé á jẹ̀rọ̀ lé wọn lórí wọn tó lè san gbèsè yẹn ni. àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nípa gbèsè náà ni. àti pé abẹ́ẹ̀dún ní ọ̀rọ̀ kan pé ẹni tí ó kú bẹ̀rẹ̀ tí wọ́n tó kú kò kọ àkọsílẹ̀ pé káwọn ẹbí òun fi kọ́kọ́ ṣe ìpẹ́lẹ́yìn òun ní sábà darí àbúkọ́ sílẹ̀ bẹ́ẹ̀ wọn ò rí. àwọn mẹ́wàá jẹ́ ọmọ tí ó da tí wọ́n jẹ́ ọmọ tí ó ti ní lọ́wọ́ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n wá ronú pé káwọn ṣe nǹkan fún àbá àwọn nínú dúkìá káwọn tó pin. tí tó bá ṣe nǹkan yẹn ṣé kò ní máa jẹ́ ọkọ̀ dáadáa fún bàbá àwọn tó kó nǹkan ló kọ sílẹ̀ ni.
torí ẹ̀ka gbọ́ pé téèyàn bá kú tó bá jẹ gbèsè bóyá kò gbọdọ̀ àfàdá kíyàwó ẹ̀ wọ́n kọ́ yọ nínú dúkìá tó fẹ́ pé wọ́n pín ogún yẹn. so ṣé kò lè lọ bẹ́ẹ̀ pé nígbà tí òkò bẹ̀ dá àwọn ọmọ ẹ̀ fún àwọn gbé pé káwọn kọ́kọ́ ṣe nǹkan kan náà ká tó pín ogún. àti pé nínú kẹ́sàn-án náà pé ṣé gbèsè bàbá kìíní kan ní gbọ́dọ̀ tán nínú dúkìá yẹn tó bá fún un tó bá jẹ gbèsè bóyá ó ra mọ́tò ó yá kọ́lé ó yá oúnjẹ tí wọ́n ní tán nínú ẹ̀kọ́ ní tán nínú pín ogún ẹ̀ náà ṣé kọ́ alhamdulillah ẹnikẹ́ni tó bá jẹ ẹnìkan lówó ó gbọ́dọ̀ san fún ó sì gbọ́dọ̀ tètè yára wá ọ̀nà tó ń fi san fún nítorí kó lè bá a ní ìtúsílẹ̀ láyé ìtúsílẹ̀ nù sáré ìtúsílẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù. kọ̀sẹ̀ dìgbà tẹ́ni tí ọjẹ lówó tí máa ń sìn ọ́ kó tó di túláàsì pé kó san túláàsì gidi tí ò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ́tọ̀ bá san onígbèsè àfi kó tètè san ọgbọ́n olè iná ni pé ńgbà tó ti máa sìn mí ọgbọ́n burúkú ọgbọ́n jàǹbá ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ìwọ jẹ́ èèyàn lówó ọ̀hán nítorí pé kò sìn ọ́ iná ni òjì kọ́ san ọwọ́ pé o ti gba owó rẹ̀ sọ́wọ́ yẹn o ti wọ́ gà ọ́ àfi kó tètè wọ́nà tó fi san. nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mùmínì wọ́n fi dókò sára gbèsè rẹ̀ ni kò ní rí ìtúsílẹ̀ nù sáré ó dìgbà tán bá tó bá san gbèsè o. ẹnìkan wá bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tó ń bá jagun sójú ọ̀nà Allah tí wọ́n á pa òun ṣé Allah ó forí àwọn ẹ̀ṣẹ̀ òun jẹun látàrí pé òun kú sójú ogun àti gbégbónà Olúwa Ẹlẹ́dàá wa ga. Ànábì sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni ìgbà tí arákùnrin tó pẹ̀yìn dà Ànábì ní kó tún béèrè sí wọ́n wá tún béèrè sí Ànábì sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni illa ad-dayn fa inna Jibrila akhbarani bidhalika anifa àyàfi gbèsè nìkan torí lẹ́ẹ̀kan yìí ni màlẹ́kà Jibril ṣe àyọkúrò gbèsè ẹni pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lọ́lọ́wọ́ forí jàn torí pé kúkú ṣàhídì àyàfi gbèsè nítorí pé eléyìí ìwọ àwọn èèyàn ní lọ́rùn rẹ̀ ẹ̀tọ́ wọn ní lọ́dọ̀ rẹ̀ tó gbọ́dọ̀ san fún wọn láyé ń bí ọwọ́ gàù tó bá san gbèsè ń gbèsè. nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá fi lè yá owó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n san Allahu yóò bá san ẹni tó bá gbowó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n ní san Allahu yóò parun. ìyẹn ni pé kìí ṣe eré ni owó olówó tó wà lọ́dọ̀ rẹ̀ dandan o gbọ́dọ̀ san má tanra rẹ̀ dànù kó rò pọ̀ gbọ́n kò sẹ́ni tó gọ̀ tó ọ nígbà tó ń sọ wípé nígbà tí ò ti sìn ọ́ iná ló fi san fún kò sẹ́ni tó gọ̀ tó ọ nítorí pé wàhálà ló fẹ́ fà fúnra rẹ̀ láyé ń bí wàhálà nínú sàárè wàhálà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà dáadáa rẹ̀ eléyìí tí ò kún síbí ó ní wọ́n mú tí wọ́n fi san gbèsè onígbèsè nígbà tí dáadáa rẹ̀ ọ̀bá ràn àìdá tiẹ̀ ó ní wọ́n dàlù ọ́ títí tí ó fi ṣe déédéé iye tó jẹ́ torí ẹ jẹ́ ká fura o ọ̀pọ̀lọpọ̀ ló jẹ gbèsè báwọn tó ṣe pé ó tún fọkàn balẹ̀ púpọ̀ tí wọ́n pe mímí kan ní mì kò sí kankan tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ọ̀fẹ́ kan kó bára rẹ̀ lásán lẹ́yìn náà ìgbà míì ẹ rí i pé gbèsè yẹn àwọn èèyàn bùkátà rẹ̀ ṣùgbọ́n ó fẹ́ bẹ́gbẹ́ pé wọn náà fẹ́ máa ṣe báwọn èèyàn ṣe ń ṣe ẹni tí òyò ti ń rankùn iní máa ń fà tọ́pọ̀lọpọ̀ fi máa ń kọrùn bọ gbèsè ẹ rí i pé gbèsè tó wà lọ́rùn ẹlòmíì tó bá béèrè kí ló fi ṣe kí sì nǹkan pàtàkì ìranù ìrégbé ó lè kó n fẹ́ sòkò ó lè kó n fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá òun padà bàbá tó ti kú látọgbọ̀n ọdún wọn á lọ máa yáwó pé òkú kíni táǹbìọ̀ ó dá wa lójú pé tó bá pẹ́lẹ́ dá wa ló ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ní ṣe torí pé gbogbo tó bá ti takò ti ẹlẹ́dàá wa náà lọ́pọ̀lọpọ̀ máa ń múra sí kankan yóò wá kú pẹ̀lú gbèsè yóò dá wa lálẹ́ fáwọn ọmọ àwọn máa sanwó ọjà tí wọ́n rà bẹ́ẹ̀ náà ni ẹ wá ní téèyàn bá kú kò sàsọtẹ́lẹ̀ wípé nínú owó òun kó wọ́n bò ń kọ́ mọ́sálásí kó wọ́n gbẹ́ kànga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ sàrà àti ń sàn tí kì í gbẹ ṣé tí kò bá sàsọtẹ́lẹ̀ táwọn ọmọ bá wá mú nínú owó bàbá wọn tó bá wá ṣe bẹ́ẹ̀ fún ṣé bàbá yẹn kò ní jẹ́ kó ní ládàá wípé sàdákà járíyà nítorí pé owó rẹ̀ náà wọ́n fi ṣe ẹ wá ní sáà lè fi wé bí kápó kúkò yìí tí ìsan sàdákà ìyàwó rẹ̀ kó jẹ́ pé wọ́n dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn
nítorí pé sàdáàkì ìyàwó tó ti san ó ti di daynun muta'alliqun bi'ayni tarika, gbèsè ni tó ní í ṣe pẹ̀lú wípé ọ̀rọ̀ mọ́ ojúlówó owó tó filẹ̀ sáyé. ìyẹn ni pé owó tó fi sílẹ̀ sáyé dín sàdáàkì o, ìyẹn ni pé a gbọ́dọ̀ yọ sàdáàkì ká tó mọ iye tó fi sílẹ̀ sáyé. torí de eléyìí ní sin ìgbà dáadáa tó fẹ́ kún ó ṣe ni wọ́n sí àwọn ń pè lẹ́yìn dáadáa tó fẹ́ kún ó ṣe a ò ní í ṣe àfi tó bá sọ̀rọ̀, a ò ní í ṣe àfi tá a bá rí i pé ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ ó ṣe kankan náà àwọn wọ̀nyí ọ̀hán ní ká múnú owó á sì múnú owó yìí ṣe tiẹ̀ má, owó ti di tàwọn ẹni tó fi sílẹ̀. tó bá jẹ́ pé ọba sọ àsọtẹ́lẹ̀ ni nínú ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ olúwa fún ọ láǹfààní pé o lè ná lẹ́yìn ikú rẹ̀, òun náà ló ṣe àsọtẹ́lẹ̀ lórí ẹ̀. nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká jẹ́ kó yé wa yàtọ̀ sáwọn tí kì í ṣe mùsùlùmí tó yẹ kó gbogbo dúkìá tán fi sílẹ̀ sáyé wọ́n làwọn wíìlì ẹ̀ ní kò sí jọjọ wíìlì kan tó fi kọ́ lórí gbogbo dúkìá rẹ̀ nínú ẹ̀sìn Islam. gbogbo owó rẹ̀ tó fi sílẹ̀ sáyé tàwọn ẹni tó jogún rẹ̀ ni. mo ń bínú àwọn ọmọ yẹn, àwọn ọmọ burúkú làwọn ọmọ ìyàwó rádaràda, àwọn mọ̀lẹ́bí gbogbo eléyàn ń tanra rẹ̀ ni. lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn ẹni tó fi sílẹ̀ sáyé náà ni ó jogún ẹ̀ lópin ìgbà tí kì í bá ti ṣe pé kò sí yìgì láàrin ìwà àtìyàwó, lópin ìgbà tí ò bá ti jẹ́ pé ó bí àwọn ọmọ láì jẹ́ pé yìgì ń bẹ, láì jẹ́ pé ó tú aṣọ ìyá wọn wò òfin bá a lò, láì jẹ́ pé yìgì ti síwájú, ò bí ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ gidi náà ni. so àwọn ọmọ náà ni ó jogún rẹ̀ nínú òfin ẹ̀sìn Islam. o lè sọ wípé báyọ̀ o wíìlì dúkìá rẹ̀ àwọn ọmọ kí ni wọ́n wàá jẹ ọ̀hán ni níta bá rí kí wọ́n máa jẹ báyà lé tí mo ti kọ́kọ́ kọ́ ńgbà tí mo ń ṣe wàhálà káyé ilé tẹ́nìkan ò gbé bẹ́ẹ̀ mọ́ o nìkan ni kí wọ́n jẹ. wọ́n á ní owó rẹ̀ tó èlò wọ́n á ní iye bílíọ̀nù báyìí lówó rẹ̀ ta lọ́wọ́ á fún wọn ní kí wọ́n lọ fún àwọn charitable organizations. kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam. a dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra ẹ̀sìn Islam. àwọn ọmọ ẹ bàbá rẹ màmá rẹ tó àwọn àtìyàwó rẹ àwọn ní òjògùn rẹ kọsọmọ àwọn ọmọ àyà rẹ so àwọn ọmọ bàbá rẹ so àwọn eléyìí ní òjògùn rẹ kó tó wá kan àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá rẹ so àwọn eléyìí làwọn ẹni tó lọ wá sọ pé wọn òjògùn rẹ. akramakumullah, Allah wá fún yín láǹfààní ẹ̀yin mùsùlùmí nígbà tí ẹ wà láyé kẹ́ tó kú, ó fún yín láǹfààní pé ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá yín ó sì lè ṣẹ́kù ti yín lẹ́yìn ikú yín. báwo ni ó ti ṣe ṣẹ́kù ti yín? òun náà ni pé kẹ́ ẹ tó kú ẹ kọ àkọọ́lẹ̀ wípé ìdá kan nínú mẹ́ta dúkìá mi ò tí mo bá kú ẹ bá mi lò ó láti fi kọ́ iye mọ́ṣáláṣí tó bá lè kọ́, ẹ fi gbẹ́ iye kànga tó bá lè gbẹ́ níbi tó bá ti ní bùkátà rẹ̀, ẹ fi gbẹ́ iye bọ́ọ̀hù tó bá lè gbẹ́ níbi tó bá ti ní bùkátà rẹ̀, ẹ fi ṣàánú àwọn ọmọ òrukàn, ẹ fi ṣàánú àwọn opó, ẹ fi ṣàánú àwọn ẹni tójú ń pọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ó bá ti jẹ́ pé ìwọ lọ kọ àkọọ́lẹ̀ yìí ìdá kan nínú mẹ́ta yẹn kò ní wọnú owó tá a pín fáwọn ẹni tó jogún rẹ̀, a jẹ́ pé ìdá méjì péré nínú mẹ́ta ńlá pín, ìdá kan nínú mẹ́ta jẹ́ tiẹ̀ eléyìí tó lè máa jàǹfààní rẹ̀ láíláí. nítorí pé tó máa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ tí nǹkan kan ò bá ṣe ọmọ gbalada rẹ̀ láíláí, tó máa gbẹ́ kànga kalẹ̀ tí nǹkan kan ò bá ṣe ọmọ gbalada rẹ̀ láíláí, ọ̀sánú ara rẹ̀ nù. nítorí pé tá a bá ti pọ́ ti parí irú eléyìí ní ọ̀sẹ̀ kù, wọ́n á ní kó máa lọ dánilẹ́kọ̀ọ́ tó ti gbẹ́sìn yìí ọ̀tá kú wọn lé ọwọ́ á kú gbogbo owó rádaràda tó kú kalẹ̀ láyé àwọn ọmọ jẹ́ gbogbo ẹni tí wọ́n nítorí pé òkú kúkú àkọọ́lẹ̀ kankan o lásìkò fún pé kó lọ gbọ́ dánilẹ́kọ̀ọ́ ibi bẹ́ẹ̀ náà lọ́ba ti mẹ̀sìn, ibẹ̀ náà lọ́ba ti máa tó ṣe tí ó wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀. torí ẹ̀ ọwọ́ á kú tán ẹ wá ní àwọn ọmọ lówó tiwọn tí wọ́n lè kówó tó bá dàn wò owó tiwọn lè léyìí báyìí ẹ gbá tiyín ná kálukọ́ gba tiẹ̀. nígbà tó bá gba tiẹ̀ tó bá wá ní nǹkan kan tó fẹ́ ṣe ń sára fún bàbá rẹ̀ lọ sí, tó bá wá ṣe kò dàbí kó jẹ́ pé bàbá rẹ̀ ló ṣe fúnra rẹ̀ kó tó kú, kò sì dàbí kó jẹ́ pé bàbá rẹ̀ ló sọ àsọọ́lẹ̀ wípé ẹ mú ìdá kan nínú mẹ́ta dúkìá mi kẹ̀sì báyìí yóò já sí pé wọ́n ṣe sàrà fún ọ ni ọgbà ládàá rẹ̀ lódindi, kò ní jẹ́ sàrà tó ṣe pé ládàá rẹ̀ ń sàn tí ò ní dá. Jazakumullahu khairan Sheikh, jazakumullahu khairan. Hello. Tẹ́ bá ti parí bí ọ̀gá ẹ̀pẹ́ padà ó ń pariwo alimọ̀ gbọ́ra wa yí báwọn torí àsìkò 08085677726 +234 8083293896 lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullah. orúkọ mi ni Abdullahi Kosi. Náà ìbéèrè yín. ìbéèrè mi ni pé gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni ẹnìkan sẹ́ndì 3,000
300 naira sí àkáǹtì tí mo fi ń pè kọ́. tó kí ni yẹn ń ṣe mí lé màlá ìmọ̀ ń tọ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ pé tó kó mo fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. ìyẹn jẹ́ àkọ́kọ́ èkejì kí yẹn ti búra lẹ̀ wípé ìjọ tí mo wá mú ìyàwó mi tí mo fẹ́ pé ìjọ tí ìfọ́nà búra pé ìjọ tí mo bá ìdí mú ọ pé o lè nẹ́bà ìjọ ní ìfìyọ́lẹ̀ tó ìyẹn wá padà wá mú bẹ́ẹ̀ tó àwọn ẹni ọlọ́run àwọn onímọ̀ àwọn báyà sọ̀rọ̀ kí yẹn wá mọ́tẹ̀ wọn. nígbà iṣẹ́ wa lè gbẹ̀bẹ̀ wọn wọlé. ṣé ẹ̀jẹ̀ ń gbẹ̀bẹ̀ wọn wọlé kí wá ní ìtara bẹ́ẹ̀ lè tíra torí báyà ti búra lẹ̀. alhamdulillah ẹni tí ń fi 300 naira tí fi ránṣẹ́ sí ẹ̀rọ ìpè yín lọ́sọ̀ọ̀sẹ̀ ó ń ṣe yín lóore ni kò sì fẹ́ kẹ́ ẹ dùn mọ́ nítorí pé irú rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn púpọ̀ ó lè jọ́kan nínú àwọn ọ̀rẹ́ yín alábàáṣe yín ó tiẹ̀ lè jẹ́ mọ̀lẹ́bí yín ó ní fi owó yẹn ránṣẹ́ sí yín kàkà kẹ́yìn ó máa làkàkà pé ra kírẹ́díìtì sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín òun bá yín gbé lágbọ̀n bẹ̀. nǹkan táyìn náà máa ń ṣe ni pé ẹni tí ń ṣe léyìí táyìn ọ̀ma olùwàmà olùwà ẹlẹ́dàá ó bò náà láṣìírí kọ́ máa kún náà nínú gbogbo nǹkan tí bá ń ṣe kọ́ má jẹ́ kọ́ máa pọ́njú láyé àti lọ́run kò sí nǹkan tó burú nu eléyìí kò túmọ̀ sí pé bóyá ó jíwó ń fáyín náà nípinnu ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní ẹdí búra wípé ńjọ́ tẹ́ bá fi lè ká ìyàwó yín kó ṣe zìnà tó ńjọ́ náà ilẹ̀ yà tẹ́ lè dànù tó ẹ wá padà ká àkọ́kọ́ ìbúra tẹ́ ìbúra tí ò dànù kí ló dé tẹ́yìn fi ń búra wípé ńjọ́ tẹ́ bá ká kó ṣe zìnà ṣé ẹ ti rí i pé ìyàwó yín rin ìrìn àrè ni ń rìnrìn kùnrin ó ń ṣèṣekúṣe abẹ́ ń kẹ́fín pé obìnrin yìí bóyá ó lè jọ ń ranù torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà téèyàn bá ti ń nípalẹ̀ mọ́ fúnrú nǹkan tẹ́ sùn ó rọrùn kó jẹ́ pé ẹni tí akẹ́tàkùtì kalẹ̀ fún kó kẹsẹ̀ bọ̀ torí délé yìí báyìí èyí ń ran kan káàbúrò ọ̀sẹ̀lẹ̀ èyí sì láfojúsùn pàbúrò òde sóun nítorí pé tẹ́ bá ti ń ran kan rẹ̀ tẹ́ láfojúsùn rẹ̀ ó súnmọ́ kó ṣẹlẹ̀ torí délé yìí wọn kì í ṣe ìbéèrè rádaràda kéèyàn dá wọn lò torí ẹ̀ nígbà tẹ́nìkan bí anábì Muhammad sallallahu alayhi wa sallam léèrè tí ń sọ fún anábì pé ǹjẹ́ téèyàn bá lọ téèyàn délé téèyàn wá ka ọkùnrin kan tó ka mórí ìyàwó rẹ̀ ṣé téèyàn bá pa ṣé pààyàn ni tó anábì sallallahu alayhi wa sallam anábì dáhùn ó tún béèrè anábì ọ̀dáhùn ó tún béèrè anábì ọ̀dáhùn so ìbéèrè nǹkan fúnra rẹ̀ léwu ọkùnrin yẹn padà lọ lé níjọ́ kan padà bá ọkùnrin àjòjì lórí ìyàwó rẹ̀ torí délé ẹja ṣọ́ra fáwọn béèrè rádaràda irú rẹ̀ náà ni kéèyàn máa sọ fún ìyàwó pé níjọ́ tó ń bá òun rí pò ń lé ọ kò tí ẹ yẹ èèyàn máa bẹ Allah pé kọ́ má jẹ́ rí kó tiẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ kọ́ má jẹ́ ó ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ ẹni tí wàá búra pẹ̀lú orúkọ Allah ẹni tó bá ti búra pẹ̀lú orúkọ Allah ọ̀ràn yẹn ni lórí rẹ̀ pé tó búra lé lórí kó mú ṣẹ ẹni tí ń bẹ̀ yín pé kẹ́ ẹ gba irú ìyàwó bẹ́ẹ̀ padà ẹ̀bẹ̀kẹ́bẹ̀ ní bẹ̀ yín nítorí pé ìbàjẹ́ àti ranù ó ṣeéṣe kó ráyè jókòó lára tiwọn náà ìyàwó ṣe zina odidi zina ẹ̀yin wá ń bẹ ọkọ kó gbà padà àyérú rádaràda òun ẹgbọ́n náà àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé dayuth kò ní wà lìjẹ́nà àwọn sàhábà níta ni dayuth anabi sallallahu alayhi wa sallam ni ẹni tí ó rí i pé ìyàwó òun ṣe zina tí ò ṣe kankan sí òní ọdẹ òní dayuth tí ò ní wà lìjẹ́nà torí délé ẹ jẹ́ kí a mójútó ilé wa ká sì ṣọ́ra wa ká má jẹ́ kí nǹkan kan kó ba owó eléyìí tó lálàáfíà tí ń bẹ lára wa jẹ́ nítorí pé ẹni tí ò lówó lára òun náà náà máa pẹ́ nígbà tó ṣe zina wọ́n ti bẹ̀ mí yóò tún sẹ̀mí lóòótọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kápóbìnrin ṣèranù báwọn tó wá ti ó tọrọ àforíjì ó fi hàn pé òun kábàámọ̀ òun ṣe kíní òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n bá gbà wọ́lọ́mọ wọ́lọ́mọ so ṣùgbọ́n ẹ mọ̀ pé àìsófin iná ni ò jẹ́sẹ̀ ọ̀wà lábẹ́ òfin ti ṣẹ̀ríà tí obìnrin bá ti ṣe bẹ́ẹ̀ ohun tàbẹ́lómi kan ní ọba bẹ̀bẹ̀ ó ti ṣe nǹkan tó ti sọ dẹni tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sọ lókò tí èkú abilékọ adélébọ̀ ó lọ ṣe zina ó ti dẹni tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sọ lókò tó fi kú ẹ wá ní tìtorí pé kò sí òfin ṣẹ̀ríà tá ń tẹ̀lé láwùjọ kò lè mú jẹ́ tí ó bá jìyà rẹ̀ láyé
tó bá ti lọ́la gbẹ̀ndàl kìyàmá yóò máa bẹ̀ lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ ni ó sọ̀rọ̀ rẹ̀ tó bá wù àforíjì àní kí ọmọ jẹ tó bá sì wà kọ́kọ́ fìyà zina jẹ ná bí ọba ara àlìjáná wọ̀ inú ìyá ni ó ṣẹ̀ṣẹ̀ wá ti ibẹ̀ wọ àlìjáná torí délé yìí báyìí ìbúra tẹ́ ti búra o tẹ́ bá mú ṣẹ ń lọ dájú tẹ́yìn bá ti torí pé àwọn kan bẹ́yìn ẹ̀yin náà fẹ́ ju ẹ̀ lẹ̀ pé kó padà sílé yín àjẹ́ pé nǹkan tẹ́ ṣe ẹ ti fi orúkọ Olúwa Ẹlẹ́dàá wa búra lórí pé ṣe nǹkan kan tẹ́ lágbára láti ṣe ṣùgbọ́n ẹ kọ̀ láti ṣe orúkọ Allah wọn kì í fi búra kọ lọ bẹ́ẹ̀ torí délé ẹ fún aláìní mẹ́wàá lásán ẹ bọ́ aláìní mẹ́wàá ẹ fún wọn lóúnjẹ aláìní mẹ́wàá tàbí kẹ́ ẹ dáṣọ sí wọn lọ́rùn tàbí kọjá yìí pé ẹ bọ́kùn lọ́rùn aláìní tẹ́ ẹ bá wá lè ṣe gbogbo àwọn eléyìí ìgbà náà lọ́wọ́ akankẹ́ ṣe sùyàmù ọjọ́ mẹ́ta náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 234 8083293896. Lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Ìbéèrè yín. Tó bá jẹ́ pé ọkùnrin ní ẹ̀mí agbára tó yẹ kó lè lọ́wọ́ lágbára sọ lẹ́tọ̀ láti gbé ìwà fún ìbísí ìyá ìyàkáyọ̀. kí ló mú ọkùnrin máa lágbára. Hello. Bí nǹkan báyà bẹ́ẹ̀ báyà bí nǹkan rí àgbé báyà bí nǹkan fi lágbára sọ àkáyọ̀ àbí bá sì kún un. kí ló mú máa lágbára. ẹ dúró kí ló mú ọkùnrin máa lágbára àti yọ zakati ní títí ẹ. Nǹkan rẹ̀ tí ó bì sáà bí ṣé tẹ́lẹ̀ òun náà ní ń bọ́lé. ṣé tẹ́lẹ̀ ọkùnrin ní ń bọ́lé ní gbọ́ bùkátà lé. alhamdulilayi kò sí nǹkan tó burú kẹ́ lọ yáwó kẹ́ fi yọ zakatul fitr ìyàwó yín kọ́ ní ọba yín yọ ìyàwó yín kọ́ ní ọba yín ìyàwó yìí sọkọ ọkọ yìí sì ṣe ìyàwó nítorí délé ẹ̀yáwó ẹ̀yin tó yálà láti yáwó sókù ẹ̀yin tó yálà láti yáwó dáṣọ aṣọ ẹgbẹ́jọdá so ẹ̀yin tó yá lára láti yáwó láti lọ ṣerégbè kò sí wá ní yá yín la láti yáwó lọ ṣẹ̀sìn kò sí nǹkan tó takò fún ṣẹ̀ríà kíkẹ́ kọ́ lọ yáwó èèlò gan lọ yá mélòó ni zakatul fitri èlò ó tásẹ́rẹ́ torí délé lọ yáwó kẹ̀sì kọ̀gbà tẹ̀sán padà Allah bò yín láṣìírí. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 234 8083293896. Lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ǹjẹ́ ó ti tó nínú òfin ṣẹ̀ríà pé kí àwọn kan gbówó kalẹ̀ ní rédíò tẹ̀sán wọ́n á ní ìrìn pípé tẹ́fẹ́ gbọ́ yìí o láti sọ orúkọ bàbá wa kan kí ó ládàá rí lọ́nà bá wọn. alhamdulilayi ṣíṣe sàrà àfọkù ó ní í ṣe pẹ̀lú pé ẹ mú nǹkan tẹ̀yin nífẹ̀ẹ́ sí ẹ fi sọwọ́ sẹ́ni tó wúlò fún lọ́nà tó ṣe pé ẹni tẹ́ fún yẹn ó ní bùkátà sí tí ẹ̀yin bá ti fún látàrí bùkátà tó ní sí dáadáa yẹn dáadáa tẹ́ ṣe yóò lọ bá òkú yín kò sí tàbí ṣùgbọ́n ká máa ṣe sàrà àfọkù wa ọ̀kan nínú nǹkan tó ṣe pé máa wúlò fòkù ni ṣùgbọ́n ká máa lọ ra àsìkò kan lórí rédíò wípé àṣọ láti tẹ̀gbọ́ yìí o àfi sọrí pé àfi ṣe sàrà fún bàbá wa ni o ládàá tó wà ń bẹ̀ kọ́ lọ́ máa bá bàbá wa tó bá jẹ́ pé sàrà àtẹ̀ṣe yẹn ẹ bá ṣe lọ́nà tó ṣe pé nǹkan tẹ́ ẹ fi ṣe bá wúlò à ń bẹ Allah kí ládàá rẹ̀ kọ́ lọ bá bàbá yín àmọ́ tó bá kí kò wúlò ẹ kà fowó ṣòfò lásán ni níṣì lápèjúwe àwọn sọ pé owó táwọn san yìí ká máa fi pèpè fún sọlá lọ́nà tó ṣe pé ó wúlò fún bàbá wọn àsìkò tí sọlá ti wọlé ó jẹ́ agogo 4 ó kọjá ìṣẹ́jú 16 agogo 4 ó kọjá ìṣẹ́jú 16 ilé rédíò ń tiẹ̀ agogo 4 ni lòun ń pè sọlá tìyàn kò wúlò ẹ̀kan sọ́wọ́ nù lásán
ẹ̀kan jówó ńná lásán ni òwúlò fáláyì kò sàǹfààní fòkù torí de lẹ́yìn báyìí tó bá jẹ́ pé owó tẹ̀yìn náà ẹ̀ ń ná wọ́n á lò lọ́nà tó fi wúlò à ń bẹ Allah torí pé ọ̀rọ̀ tó wà ń bẹ à ń bẹ Allah kó jẹ́ pé yóò wúlò fòkù so nítorí ẹ̀ ẹlẹ́kejì àsìkò gángan òun náà ni wọ́n pè sọ́láàt ṣùgbọ́n ìpèkúpè ni wọ́n pè Allahu Akbar kí ni jẹ́ bẹ́ẹ̀ ìsọkúsọ àṣàádù kí ni jẹ́ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀kọ́ nígbà tí a kàn fowó jóná lásán ṣe lẹ́yìn ìjọba ti lọ. ọ̀run lẹ́rìn torí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nù. ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ́ yín lẹ́sìn pé o. láti New York. náà ìbéèrè yín. So ìbéèrè mi ni pé ẹnìkan ó ti ṣe àṣemáṣe nígbà kan ó ti bímọ bí ọdún méjì mẹ́ta sẹ́yìn. So láì ti ṣe ìdíkì. So lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tó wá nínú ìlú àwọn àgbéṣáyé pé káwọn ṣe ìdíkì lẹ́yìn ìgbà yẹn. Àtúkọ́ tó di pé wọ́n ṣe ìdíkì ní àwọn àgbẹ̀fẹ́ pé ọmọ tó wà nínú ẹ̀mí gbọ́n mi wò pé ọ̀tún ìgbà yẹn ti tẹ ìwé láti ṣe ìdíkì wọn fẹ́ kí àwọn èèyàn tó kọ́ máa gbé ọwọ́ káńsù. So wọ́n wá ṣe àṣedìkì níbẹ̀. So lẹ́yìn tó gbé ṣàtà àwọn àgbẹ̀yọ òun rẹ̀. So lẹ́yìn ìgbà yẹn wọ́n yẹ̀ṣẹ̀ máa bí ọmọ mi wọ́n yẹ̀ṣẹ̀ máa ní ibi wá bí ọmọ méjì wá dé bí. So gbogbo ọ̀rọ̀ tá a máa ń gbọ́ lẹ́nu ọ̀rọ̀ ṣéèkì wa ni pé ṣéèkì rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ó sùn lórí àwọn ọmọ rẹ̀ nítorí oyún orí kan lọ́ wà kó tó di pé wọ́n bí àwọn ọmọ rẹ̀. Ṣéèkì rẹ̀ sùn bẹ́ẹ̀ ni àti pé ṣé bàbá ẹ lè fi wọ́n lé ọkọ. Alhamdulillah ìbéèrè tó ṣe ìbéèrè tí ó ní í ṣe pẹ̀lú nǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni nítorí aburú ni ìbàjẹ́ ni ọmọ tá a sì tún gbígbọ́ náà sí ná ó tún fi kún àìdá ẹni ni ǹjẹ́ ó wá fẹ́ ṣàtúnṣe ìgbà tó wá gbèrò pé òun fẹ́ ṣàtúnṣe sí ó tún ti lóyún mi tó ẹ mọ̀ pé téèyàn bá ti ń ṣèrànù àti kúrò wọ́n á sún ọjọ́ àti so igi síwájú wọn ò fẹ́ ṣe àwọn ẹni tí wọ́n ti fìwé pè wọ́n á so igi ṣáájú kó tó di pọ̀ lọ yọ oyún tó ń toyún nínú so ẹ̀yìn rẹ̀ pẹ̀lújọ́ méjì lẹ́sẹ̀ wá lọ yọ oyún yùn dànù lẹ́sẹ̀ tún wá lóyún míì lẹ́yìn ìgbà tán ti so igi yẹn lọ́wọ́ bíbèjì ṣé àwọn ọmọ yẹn sápè wọn ní ọmọ tọ́jú ọmọ halal ni àbọ̀mọ zina náà làwọn náà àkọ́kọ́ wà ní pé wọn lọ́mọ zina ṣùgbọ́n kò sí igi láàrin obìnrin yẹn àtọkùnrin torí pé Olúwa sọ pé wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahun àwọn aboyún ìgbà tí àwọn jẹ́ ẹni tó ṣe wípé ó ti wà nípò ẹni tó lè lọ́kọ mi tí wọ́n wà nípò ẹni tó ṣe pé ó lè lọ́kọ mi tí wọ́n bọ́ lọ́wọ́ tàkọ́kọ́ òun náà ni pé kí wọ́n bí oyún inú wọn báwo wà lẹni tó ṣe pé wọ́n lọ́kọ tó fi lóyún tó yẹ pé oyún ẹyẹ ló ní bó wọn ṣe tún so igi lórí oyún ẹyẹ torí ẹ ẹni tó jẹ́ ìyàwó gidi Olúwa Ẹlẹ́dàá wa ní kò gbọdọ̀ lọ́kọ mi nígbà tọkọ rẹ̀ kú tó fi sílẹ̀ tó ń toyún àfi kọ́kọ́ bí oyún inú rẹ̀ báwo wà lẹni tó yẹ pé oyún ẹyẹ ló ní torí àwọn olùmọ̀ṣẹ́rí àsọ pé kọ̀tọ́ wọ́n so igi pẹ̀lú oyún torí ẹ̀ igi tá a bá wá so pẹ̀lú oyún kò lè lálàáfíà torí de eléyìí àwọn ọmọ yẹn wọn ò ní jọ́ ọmọ ọkùnrin yẹn torí pé igi tó bá ti wà láàrin ọkùnrin àti obìnrin òun ló ṣe lẹ́tọ̀ọ́ fún un láti tú aṣọ lára rẹ̀ òun ló ṣe lẹ́tọ̀ọ́ fún láti bá a lò eléyìí tó ṣe pé ó lè dọmọ ó lè má dọmọ ẹ ti wá bára yín lò ó ti dọmọ láì jẹ́ pé igi wà láàrin yín àwọn ọmọ yín ọmọ ìyá wọn ni wọ́n ṣùgbọ́n wọn ò ní bàbá ọmọ tí ò bá sì ti ní bàbá wìláyà rẹ̀ yóò ti di wìláyatun islamiyya ìyẹn ni pé islam ló kù tó lè fi lọ́kọ eléyìí jẹ́ bẹ́ẹ̀. Jazakumullahu khairan Sheikh. Al-Madina
A legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé wọn láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. Ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala gbajúgbajà ètò ní tí a ti mà bí ẹ mọwọ́ tá a mà sí ẹ̀báríkà ọdún bí idhnillahi ta'ala yóò tún wáyé ní ọjọ́ kejì ọdún ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọjọ́ yòówù tí ọdún bá bọ́ sí tí ètò ní Ramadan tó bá bọ́ sí bí idhnillahi ta'ala ọjọ́ kejì ọdún iná ni ẹ̀báríkà ọdún yóò wáyé ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi tá a mọ̀ sí fẹ́ǹsì ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní kété lẹ́yìn sọ̀látùl asri. Òun náà ni ètò tí a pè ní ẹ̀báríkà ọdún yìí yóò wáyé. Ibi tí à ń fẹ́ ká tún lọ múra sílẹ̀ dé òun náà ni ìmọ́ra ọkùnrin àti obìnrin nínú ẹ̀sìn Islam. Ìmọ́ra ọkùnrin àti obìnrin nínú ẹ̀sìn Islam. Àbí Allah subhanahu wa ta'ala ó ṣe ọ̀nà kọ̀ọ̀kan ju ìgbà náà lọ. فضيلة الشيخ الدكتور شرفuddeen Gbadebo Raji حفظه الله ورعاه tí wọ́n jẹ́ aláṣẹ tó dá sílẹ̀ ní Madina Center pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn náà ni wọ́n sì máa wà ń kalẹ̀ tí wọ́n máa tàkòtò ìbéèrè sí wa lóríṣiríṣi tí a máa dáhùn bí idhnillahi ta'ala. Allah á ṣe ọ̀ràn fún wa á dẹ̀ ṣe ẹnì kọ̀ọ̀kan àjùgbà náà lọ á jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bí idhnillahi ta'ala á dẹ̀ jẹ́ kó máa ṣe àtẹ́wọ́gbà níjọsìn lọ́dọ̀ rẹ̀ fún wa bí idhnillahi. Bákan náà jẹ́ kí n máa fi tó létí pé ní ọjọ́ ọdún ọjọ́ ìwú tí ọdún bá bọ́ sí bí idhnillahi ta'ala Salatul Eid gẹ́gẹ́ bí ìṣe yóò wáyé ní testing ground ní ìdojúkọ Civil Defence Office bí idhnillahi ta'ala lágogo 7 àárọ̀ gẹ́rẹ́gẹ́ bí idhnillahi ta'ala. Òun náà ni Salatul Eid yóò wáyé. Àwa tí a bá ń gbọ́ ká máa fi sọ́kàn ká sì mọ̀ ká túbọ̀ mọ́ sọ fún àwọn tí wọ́n ti gbọ́. Allah subhanahu wa ta'ala á ṣe nírọ̀rùn á dẹ̀ jẹ́ kí oníkálukú wa ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bí idhnillahi ta'ala. 08085677726 +234 8083293896. Ayakunle Sheikh, wọ́n ní ẹni tí ó pa ọtí mímu tì lóṣù Ramadan tó tún wá ń tí ń dàkún tó lóde ìparí Ramadan láti túbọ̀ máa ẹ̀dá pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé irú owó ní Ramadan yìí irúfẹ́ orítọ̀ wà. Kò sí tàbí ṣùgbọ́n pé bí mùnáfíkì àdínì lásán nítorí pé n tí Ramadan fẹ́ kọ ẹ̀kọ́ tó fẹ́ kọ kó ṣàṣeyege ń bẹ̀ òfìdí rẹ̀ mi. Jazakumullahu khairan ya Sheikh. Ìyókù ọmọdé lọ́jọ́